tó Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdùàpẹ́ agbẹnimádẹ́yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́wọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbàlọ́ rẹ o. ìbàlọ́ dáńgbọ́gbọ́n bàbá kókó èrò àkàtàpá bàbá lóṣùn aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí láṣọ ṣàpàná yémiyémi ń gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ̀ àágún olókìkí òru ìbàlọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn ajẹrun òró ajẹdùn èèyàn mọ́bì ìbà ó ẹjọ́ ojú mi ṣe ìbà láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹbọra tíjẹ́ látọwọ́ pa òṣùwọ̀n ṣe mí ọmọ ẹlòmíì ni ó lọ ṣe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀dọ́ rẹ o ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ wọ́n jà ṣe ọ̀tẹ̀ níjà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé mọ̀jẹ̀ ogun alẹ́sẹ̀ o aṣọ àgbàlagbà mọ̀jà tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà tẹ̀ ìbà o ẹ̀yin tẹ́ nílé ayé dọwọ́ yín orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá dọwọ́ yín nta fẹ́ yẹn nàná lórí ẹ̀ láàárọ̀ yìí òun náà ní ọ̀rọ̀ nípa agbára ìran Yorùbá ìyàtọ̀ tó wà láàrin agbára àti oògùn. Lódodo oògùn ń bẹ bẹ́ẹ̀ náà ni agbára ń bẹ agbára ó káàkiri orílẹ̀ káàkiri ayé ni oògùn náà ń bẹ káàkiri orílẹ̀ ayé ni ìmọ̀ lóògùn agbára níní ò sí nínú mọ̀ ẹ̀bùn ni látòde ọ̀run látọ̀dọ̀ adániwáyé. Kí wá ní máa jẹ́ kéèyàn ó lágbára àwọn nǹkan wo ni máa fúnni lágbára bó lágbára ti jẹ́ bó ń tagbára ti jẹ́ bó ní ìran ajágbára ti jẹ́ gangan èyí tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ rí àti yàtọ̀ tó wà láàrin agbára àti oògùn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ lélẹ́yìí tí máa fa kí ìmọ̀ dáwọ̀ wọ̀ọ́lẹ̀ láàrin àwọn èèyàn ẹlòmíì yóò mọ̀ ṣe agbára mú sóògùn agbára yàtọ̀ sóògùn o níbi tágbára bá wà ọmọ ọ̀lẹ lóògùn níbi tágbára bá ti dúró ọmọ ọ̀lẹ ní oògùn agbára wa ní ìpele agbára tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní ìpele àwọn ìpele kan ń bẹ nínú agbára tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá ń wádìí ẹ̀ ẹlòmíì orí ìwádìí agbára ló wà títí tọ́lọ́run ó fi pè sọ́dọ̀ kò ní rí ó ṣòro orí tí mo wá náà lónìí mo ti ṣàdéhùn rẹ̀ tipẹ́tipẹ́ mo sì ti sọ̀rọ̀ nípa ẹ̀ rí nínú fídíò mi kan bọ̀ nígbà tó ti pẹ́ ni táwọn èèyàn tí mọ̀ mí báyìí agbára ó ṣókùnkùn sọ́pọ̀lọpọ̀ èèyàn agbára yìí làwọn èèyàn máa ń pè láwọn kan máa attribute as magic tí kì í ṣe májíìkì ọ̀tọ̀ ni dán ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lágbára wọ́n yàtọ̀ síra wọn. Gbogbo nǹkan kọ́ lágbára ó ṣe ṣùgbọ́n agbára máa ṣe púpọ̀ nínú ìrìn àjò ó ju oògùn lọ tó sì fi ju oògùn lọ́pọ̀ gan. Ṣùgbọ́n látara tí máa accumulate agbára sára èèyàn lóògùn wà. Mo ti sọ láìmọye ìgbà oògùn wà nù tí máa sọ̀yàn adálágbára. Ọ̀pọ̀lọpọ̀ kì í rí oògùn bí nǹkan tó dáa wọ́n máa rí bí irinṣẹ́ ibi tí ó sì rí bẹ́ẹ̀. Ìdí nìyí tọ́lọ́run ṣe dá ewéko tó dá onírúurú nǹkan tá a lè lò tá a lè papọ̀ tá a sọ di nǹkan tí ó dòògùn. Ṣùgbọ́n lánàá agbára kò rí bẹ́ẹ̀ ẹ̀bùn míì tún lòun látòde ọ̀run tó jẹ́ pé èèyàn kàn déédéé bẹ̀rẹ̀ ìrìn àjò nílé ayé rẹ̀ yóò sì rí i pé
òun tó ń dúró òun ìṣèyàn lásán yóò mọ̀ pé òun ò kì í ṣèyàn lásán. Ṣùgbọ́n tí agbára bá dé agbègbè kan, ààyè kan, ẹ̀dá ò ní lè fẹnu ara rẹ̀ sọ pé bí kinní yìí ti máa rí lára mi rèé. Yóò fẹ́ mọ kíìpù síkírìtì ara rẹ̀ torí káwọn èèyàn mọ̀ bàbá wọn bẹ̀rù ẹ̀. Ṣùgbọ́n tó bá wá pàdé àwọn tó lójú inú àtàwọn tó lọ́n fún lóye, wọn ò mọ̀ rí pé ẹni tó dó yìí ṣèyàn lásán. Àwọn ò mọ̀. Ṣùgbọ́n ẹlòmíì tí agbára bá kọjá òye orí rẹ̀, fúnra rẹ̀ ló tu ọkà ara rẹ̀ fún. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí mi. Mò ń rí nǹkan tí ò yẹ kí n máa rí. Mo dẹ̀ ń rí pé tí n bá ti gbé ìgbésẹ̀ kan, ìgbésẹ̀ yẹn ó ti rí báyìí. Ó discover pé agbára ń bẹ lára ẹ̀ nìyẹn. Bóyá sọ́jáde yẹn tó bá sọ níbi tí onílàkàyè yẹn bá wà, wọ́n pick pé ẹni yìí ṣe èèyàn lásán o. Òun gangan lè má dára rẹ̀ mọ̀. Ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ yẹn tó jẹ́ onílàkàyè yẹn yóò pick pé ẹni tó dó yìí kì í ṣèyàn lásán ni. Pẹ̀lú àpẹẹrẹ nǹkan tó sọ yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ni, tó bá wà lábẹ́ àwọn òbí tí ò dá nǹkan kan mọ̀, àwọn máa rí pé ọ̀rọ̀ awẹ́wà ní sọ, ń ṣeré ni, tàbí kó métínù kó mi ọ̀rọ̀ rẹ̀ pé àṣẹ ní sọ, ọmọ kékeré ní ìdálàmú tí ò sì rí bẹ́ẹ̀. Tó jẹ́ pé ọmọ náà nídìí àmójútó. Ibi tó yìnbó ti tètè arrive jù wá lọ nìyẹn. Àwọn òyìnbó wọ́n ti kúrò lórí oògùn ọjọ́ ti pẹ́. Oògùn táwa lé kiri lénìí, òyìnbó ti kúrò lórí ẹ̀ ọjọ́ ti pẹ́. Àwọn náà lóògùn rí. Ṣùgbọ́n púpọ̀ nínú tó yìnbó ń dánwò agbára ló pọ̀ jù nínú ẹ̀. Wọ́n lọ create base fagbára. Nílẹ̀ aláwọ̀ dúdú àwa ò tí ì create base fagbára. Oògùn la sì tẹra mọ́ nílò. Bẹ́ẹ̀ ni agbára ń bẹ tó dùn táwọn òyìnbó gan jókòó tì lọ, tó complex gan bọ̀ tí nítorí pé àmọ́ definition tá a lè fún tiwa, àmọ́ bí tá a lè lò sí, àmọ́ bí tá a lè yà sí. Ó bù wá kù sẹ́yìn, ó jẹ́ àwà nípò ẹ̀yìn. Kò sáàyè tá a ti lè pitú ọwọ́ wa táwọn yóò rí pé ìtú tẹ́ni ipa yìí, ìtú yìí ó yẹ kó jẹ́ àǹfààní fún gbogbo ayé. Àfi ìtú mùjẹ̀mùjẹ̀. Ibi táwa ò ti rí agbára lónú l'Áfíríkà. Generally, Africa ló affect. Níbo gangan ni mò ń lọ lónìí? Tá a bá ń sọ̀rọ̀ ogun jíjà nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ máa ń believe pé ogun làwọn bàbá wa fi jagun. Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Lélẹ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà ni mo máa ń kick against ẹ̀ pé kì í ṣoògùn làwọn bàbá. Gbogbo ogun tẹ́ ẹ rí tí Yorùbá jà pátá kì í ṣoògùn la lò. Agbára làwọn bàbá wa lò lójú ogun. Agbára náà lò. Wọ́n dẹ̀ rí àwọn agbára yẹn lò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn agbára yìí ni wọ́n create base fún nígbà yẹn. Tá à ní base fún mọ́lẹ̀ ní. Wọ́n ti fi ẹ̀sìn àti àwọn àrékérekè ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín wọ́n ti fi da ọkàn wa rú débi pé ọ̀pọ̀lọpọ̀ base yìí láti fọ́ fúnra wa. Èmi àdàrú ààrẹ lò mọ́, àmọ́ ní tá fi ń ṣe mọ́ tó jẹ́ base agbára. Ní àtijọ́ tẹ́ bá lọ wò nínú ìtàn ogun Òṣogbo, a sọ̀rọ̀ nǹkan tí Balógun Ọdẹ́rìnlọ demand lọ́wọ́ Olúyọ̀lé, baálé Olúyọ̀lé nígbà náà tó jẹ́ olórí ogun Ìbàdàn. Baálé Olúyọ̀lé sì yọ̀ǹda rẹ̀ fún tó lóun fẹ́ fi bọ orí ìpín òun. Orí ìpín tó bọ́njọ́ náà base agbára ni wọ́n mú
màálù yẹn lọ tí wọ́n ti lọ bọ́. Ìgbà tí wọ́n parí ìrìn àjò yìí ló ṣe wọ ojú ogun. Nígbà tó dójú ogun, spirit gan ti wà lára àwọn tó wà tó ń dúró dè pé ń bọ̀. Ó dé courage yẹn sọ̀kalẹ̀ sí wọn lára láti jà. Wọ́n dẹ̀ jà ìjà yẹn lájàṣẹ́gun. Orúkọ Ọdẹ́rìnlọ ò lè tán nínú ìtànlẹ̀ Yorùbá láéláé pẹ̀lú ipa ribiribi tó sà lójú ogun 1840. Bẹ́ẹ̀ náà ni lójú ogun Jálumi, the same thing. Agbára la bàbá wa tún jókòó tì tí wọ́n tún lò, kì í ṣe oògùn. Torá àwọn tí ń bọ̀ náà kó oògùn dání, wọ́n kọ́fà, wọ́n kọ́rún, wọ́n kó gbogbo oríṣiríṣi ọ̀kọ̀ láti bá wọn jà pẹ̀lú tírà táwọn náà ní lọ́wọ́ tán mọ̀ pé ó ṣe é fi jà. Ṣùgbọ́n gbà tí wọ́n dé, wọ́n kàn dín nínú yọ̀ lọ́wọ́ àwọn bàbá wa ní 1878. Kí ló fà tí ìrìnàjò yìí fi rí bẹ́ẹ̀? Òun ni pé agbára ni wọ́n lò. Agbára yìí làwọn ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Kí ni ìpìlẹ̀ agbára gangan? Oògùn a máa bí agbára. Ìṣera a máa sọ̀yàn dá lágbára kéèyàn ó ṣera. Ọ̀nà wo la máa gbà ṣera? Kéèyàn ó yàgò fún nǹkan ẹ̀ṣẹ̀. Put the fan on. Put it on. 3. Put this one on too. Ẹ má bínú, ooru fẹ́ máa mú mi díẹ̀díẹ̀ ni. No? Yes. Àwọn nǹkan wọ̀nyí wà lára àwọn nǹkan tí a ṣàkíyèsí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ aláwọ̀ dúdú, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tí ìkànnì yìí wà fún. Wípé agbára ó ju oògùn lọ. Ṣùgbọ́n oògùn ń bẹ nínú tí máa ń sọ̀yàn dá lágbára. Mo ti sọ láìmọye ìgbà. Ọ̀nà wo lòògùn gbà sọ̀yàn dá lágbára? Tó bá ti di pé èèyàn tọwọ́ bọ àwọn oògùn kan tó le nínú oògùn tó le ní ìmùlẹ̀ wà. Mo máa ń sọ gbogbo ìgbà. Tẹ́ ẹ bá rí èèyàn tó bá sọ fún yín wípé oògùn kì í jẹ́ lára òun, wípé jẹ́ bá fún òun ní ẹ̀yọ́nú kì í ṣiṣẹ́, bá fún òun ní òṣòlẹ̀ pé kò lọ lò, òun ò ní rí nǹkan kan. Ẹni wọn fún un ní mùlẹ̀. As far as tó bá ti ń jẹ àmàlà àti ewédú tó sì ń yó ọ, oògùn a máa ṣiṣẹ́ lára rẹ̀. Wọ́n èyí tí ìyọ̀ǹda fún ọ ní. Ọ wà lọ wá ìyọ̀ǹda. Ìyọ̀ǹda ni máa jó oògùn ṣiṣẹ́. Kò sẹ́ni tán bí lábẹ́ ọ̀run tó oògùn lè ṣiṣẹ́ lára rẹ̀. Ibi tágbára ti kọ́ mi nìyẹn. Oògùn tí wọ́n ń pè ní ìmùlẹ̀ agbára ni. Ó kàn jọ mọ́ ìpasẹ̀ oògùn ni. Tẹ́ ẹ bá gbọ́ àlàyé mi, tẹ́ bá ṣàlàyé, mo ti ṣàlàyé ìmùlẹ̀ rí. Tẹ́ bá ṣàlàyé ẹ̀ fún yín dáadáa, tẹ́ ẹ bá gbọ́ àgbọ́yé rẹ̀, ẹ mọ̀ pé nǹkan tí wọ́n ń tọ́ka sí ń bẹ agbára ni. Torá wọn tẹ́ ẹ lọ gbégbá tì, tẹ́ ẹ jọjọ máa jẹun nínú rẹ́ẹ̀mù agbára lẹ́ ti jọ máa jẹun. Tí múlẹ̀ bá dé gègé kan lára èèyàn, ìwọ gó máa wúra rẹ, ẹ̀rù ó máa bà ọ́. Tó bá dóko inú òkùnkùn, tó bá lajú jù, ọ máa rí nǹkan tí ò yẹ kó rí. Tí múlẹ̀ bá débẹ̀, but ẹ lè rí káwọn èèyàn máa pariwo múlẹ̀ sáwọn èèyàn nítorí ní tí wọ́n fi ń ṣe. Ẹ pariwo ẹ̀. Wọ́n lè máa pariwo oṣólẹ̀, oṣó kinní kan, wọ́n lè máa pariwo ìgbé ọ̀la, kinní kan oríṣiríṣi. Wọn ò ní sọ̀rọ̀ lọ bí ìmùlẹ̀. Mo tó tún ọ̀rọ̀ yẹn mú wálé lẹ́ẹ̀kejì ni. Mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara àwọn nǹkan tí mò ń sọ. Ṣé rí tá a bá fi nǹkan pamọ́ fúnra wa, ìyá rẹ̀ ó jọjọ jẹ gbogbo wa ní. Torá àmẹ́ni tí ó kàn, tí ó fi kàn yàn. Bí orin Alhaji Saheed Òṣùpá
wọn láàmẹni tí ó kàn tí ó padà wá kan lú ẹ̀. Ìdí ni tó jẹ́ máa mọ́rọ̀ yìí wá. Ìmùlẹ̀ nǹkan agbára ni o, torí ẹ̀ ni wọ́n fi máa ń yànnàná rẹ̀ pé eléyìí kò sí fún obìnrin. Ẹ lọ bìrì dáadáa ní gbogbo wájú àwọn ẹlẹ́kọ̀ọ́ pátá. Àwọn ìmùlẹ̀ ń bẹ tóbìnrin lè lò, ṣùgbọ́n tóbìnrin náà bá lo ìmùlẹ̀ dáwọn certain stage kan, torí pé ara tí wọ́n tètè máa ń open fagbára, ẹ̀ kàn rí ni pé ibi tóbìnrin yóò ti máa bá ara rẹ̀ yàtọ̀. Tí wà tóbìnrin bá jọjọ lo ìmùlẹ̀ sùn, òun ó tètè receive message before ìwọ tọjọ́kùnrin. Possibility dẹ́wà kọ́mọ̀sẹ̀ wàá fọwọ́ kan ìyàwó rẹ̀ rárá, kọ́ lo nǹkan ìmùlẹ̀ tó lágbára, kọ́ lọ sùn sínú ibì kan, kọ́ mọ́ sùn ti ìyàwó, kí ìyàwó rẹ̀ dẹ̀ máa receive message nípa ìmùlẹ̀ tó lò. Ìmùlẹ̀ ní agbára gan. A máa jẹ́ kí ẹ tètè step up nínú agbára. Ó níbi tí mò ń bọ̀rọ̀ lọ. Tí ìmùlẹ̀ bá jókòó síyàn lára tán, ó máa gbúrò ẹsẹ̀ látẹ̀yìn rẹ̀, ó máa wẹ̀yìn bí ìgbà téèyàn ń tẹ̀lé orin tí ó sì rí bẹ́ẹ̀. Ó máa gbọ́ orúkọ rẹ̀ nínú atẹ́gùn tí wọ́n máa dárúkọ rẹ̀ tó ń gbà á nígbà tẹ́nìkan mention orúkọ mi nísìn, ó máa gbà kò séèyàn aládùúgbò yìí bá táwa ló dárúkọ mi. Àwọn èèyàn ó máa tá àmì síbòmí ṣùgbọ́n agbára ni. Ẹlòmíì náà ń bẹ o, ẹ má sì mí gbọ́, tí ò lo nǹkan kan ara tí irú rẹ̀ ó máa ṣẹlẹ̀ sí, tí ó wà nù rẹ́ẹ̀mù yẹn, òun làwọn tá a bímọ agbára. Wọn ẹ̀ sì dédé bí èèyàn mágbára. Possibility wà káwọn bàbá tó bí èèyàn àbí ìyá èèyàn ti rìn nínú ìrìn àjò yẹn rí, tó wà lọ jáde lára ọmọ. Kò sí nǹkan ọ̀fẹ́ lórí ilẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n gbogbo èèyàn àwọn tí ń dódò fẹ́ tí wọ́n sọ pé Ọlọ́run ó dé ìjọ kan tó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe máa kú bẹ́ẹ̀ tí wọn ò ní nípa nínú ayé. Wọ́n ń dóde nǹkan ọ̀fẹ́, nǹkan tó free. Níjọ́ tẹ́ ẹ bá ti bímọ, ẹ train àwọn ọmọ yín, ẹ má jẹ́ wọ́n dódò fẹ́ nínú ìrìn àjò ayé wọn. Ẹ má mú wọn lọ church tí wọ́n ti máa gbàdúrà pé orí Ọlọ́run kó dé lọ́la. Ẹ kọ́ wọn bí wọ́n ṣe struggle fún tí máa tó yàn jẹ nínú ayé. Ẹ má kọ́ yàn ní bí ó ṣe jókòó tí ó máa fa tẹ̀sùbà. Gbogbo tí máa jẹ́ kéèyàn ó pasán nínú ayé ni. Kéèyàn jókòó kó kàn máa retí Ọlọ́run, a máa jẹ́ èèyàn pasán nínú ayé. Ẹ má sì mí gbọ́ o, ẹ̀yin ẹlẹ́sìn ní ìbẹ́sìn wé o. Ọ̀rọ̀ pàtàkì tí mò ń sọ yìí nítorí ọ̀la ni fún ìran èèyàn dúdú, pàápàá jùlọ ìran Yorùbá. Tẹ́ bá wájú téńté tí Yorùbá wà lénìí nínú ayé lórílẹ̀‐èdè Nàìjíríà, iṣẹ́ la ṣe débẹ̀, kì í ṣe ọ̀fẹ́ o. Gbogbo àwọn tẹ́rí tó léwájú lẹ̀ Yorùbá pátá kì í ṣọ̀fẹ́. Wọ́n gbìyànjú débẹ̀ ni. Ìyànjú ni jẹ́yìn ó pasán nínú ayé. Kò sóníyànjú kan tẹ́ bá nípò ẹ̀yìn, wọn ò ní wà lẹ́yìn láéláé. Àfi tí onítọ̀hún bá jó ní jàǹbá kan pọ̀ mọ́ ní àjò rẹ̀. Ìdí nìyí tó jẹ́ kí n mú ètò yìí wá. Ètò yìí, ètò tó long ni, yóò ní series. Torí àwọn kankan wà tí màá ṣàfihàn rẹ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé a fẹ́ kó yé wọn. Tí ń dá àwọn èèyàn dúró, mo rí pé ogun tí ń ja àwọn èèyàn pọ̀ gan. A lot of people nítorí ibi tí wọ́n mú wọn gbà kò jẹ́ wọ́n tètè discover ara wọn. Ẹlòmíì ó létí mọ́ lọ́wọ́ kó tó mọ̀ wípé ìrìn àjò ayé ò rí bó ṣe ń rìn, wípé ó ní ìgbésẹ̀ téèyàn máa gbé nínú ayé tá máa fi pé èèyàn lákọni. Àbí àwọn èèyàn kan wọ́n ń wo ìran wọn sàkún, wọ́n rí pé ta lẹni náà tó gbérí nínú ìran yìí, wọ́n wá máa rí pé kò sẹ́ni tó gbérí. Wà wá lọ wo kí náà fi ṣe ìpìlẹ̀. Tó bá wá rí ìpìlẹ̀ wọn pé púpọ̀ nínú wọn ní ń dóde orí Ọlọ́run. Kì í ṣe pé orí Ọlọ́run kì í dé o, mi ò sọ pé orí Ọlọ́run yìí dé o. Ṣùgbọ́n gbogbo àwọn tó rí orí Ọlọ́run jẹ ìgbìyànjú ni wọ́n fi rí jẹ.
oore Ọlọ́run ìdún bí tí wọn ìbá ti gbìyànjú nǹkan tí mò ń try láti nurture nìyẹn tó o bá ti wá wo sakun yẹn wà á wá change dimension wà á change ìrìn àjò títí ẹ kúrò lórí belief tiwọn yìí tí mo jẹ́ kéèyàn ó dá yàtọ̀ nínú ìrìn àjò nìyẹn wà á máa fi gbìyànjú wà á máa fi gbé ìrìn àjò tiẹ̀ lọ wà á máa fi gbé ìrìn àjò tiẹ̀ lọ wà á rí i pé títí ẹ máa yàtọ̀ sáwọn tẹ́jọ́ ń bá ìrìn àjò bọ̀ tẹ́jọ́ jẹ́ ẹbí tẹ́jọ́ jọ ń rìnrìn àjò ayé yìí tí mò ń sọ yìí ayé gbẹ̀yàn jókòó sọ̀rọ̀ nǹkan báyìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ ẹ jẹ àǹfààní ìmọ̀ tí ń bẹ nínú ayé tó yàtọ̀ sí tẹ́ ń fojú wò òun ni mò ń tọ́ ẹ̀ láti sọ kéèyàn ó lọ kàwé ní England kò ní kéèyàn ó soríire èyàn lè lọ sí Cambridge l'Amẹ́ríkà kó ṣetán bẹ́ẹ̀ Cambridge UK ló wà sorry kó lọ sí Amẹ́ríkà kó lọ sí Harvard ní US kó dé kó kàn máa sòyìnbó wọ́n pọ̀ ní Nàìjíríà dáadáa tarí tí gbé ayé wọn nítumọ̀ nítorí pé tí wọ́n sọnù kì í ṣe ìrìnàjò tó yẹ kán wá nìyẹn eléyìí tán ń wá normal thing ní life ní kéèyàn kàwé is a normal thing téèyàn fi jẹ́ èèyàn ọ̀ wà lọ́tọ̀ ni ọ̀tọ̀ lòun wà bí èèyàn ṣe máa déèyàn nínú ayé ìrìn àjò ọ̀tọ̀ ni ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn ní máa ń ní opportunity látara ìyá tó bá bí wọn ìyá míì kò mọ̀ pé bóun ṣe máa ń rẹ́rìn tóun ṣe dáadáa sáwọn èèyàn kò mọ̀ pé agbára kan tọ́lọ́run fún òun nílé ayé tiẹ̀ nìyẹn agbára ń bẹ nínú kéèyàn máa ṣe dáadáa a máa sọyàn dá lágbára tó bá lóòótọ́ tínú rẹ̀ mọ́gá sọ́mọlàkejì ó lè sọyàn dá lágbára tó dẹ̀ wáìsì pẹ̀lú ẹ̀ tó nílà káì òye orí ó lè sọyàn dá lágbára èyí tí wọ́n ń pè ní agbára ọgbọ́n a máa tìyàn débẹ̀ ọgbọ́n orí a máa sọyàn dá lágbára tó ń pè ní ìmọ̀ ẹ̀kọ́ a máa sọyàn dá lágbára tó bá rẹ́kọ̀ọ́ rẹ lò nílànà tó yẹ kó gbégbà kì í ṣe kéèyàn lọ sí Harvard kó kàn dé kó mọ sòyìnbó kiri kó lọ Harvard kó wá fi ọgbọ́n nú rìnrìn àjò rẹ ọ̀ débi tó ń lọ nínú ayé so púpọ̀ nínú àwọn kìíní ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ tó jẹ́ pé ó máa ń sọ àwọn èèyàn nù so from there àwọn èèyàn wa máa attribute ìrìnàjò wọn mọ́ ẹni tó bá ti wá fail nínú ayé ó máa attribute ìrìnàjò ẹ̀ mọ́ iṣẹ́ ayé ló ní ayé ní í ṣe wá níran wa ẹlòmíì ó ní ègún òdílé ní ibẹ̀ ni ègún òdílé tí máa ń kọ́ mi ibẹ̀ làwọn èèyàn ti máa ń rí wípé ayé ní ń dàran wọn láàmú meanwhile kì í ṣayé ẹ̀yin gangan fúnra yín lẹ̀ ń da ayé láàmú nítorí tó yẹ kẹ́ máa sáré lé ẹ̀ sáré lé ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sáré lé ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan tí màá fi gbé ìrìn àjò ẹlẹ́sẹ̀ ní ọdún kan bàbá kan ń bẹ bàbá ni ó kò dàgbà tán bàbá tiwa bọ̀ ìrìn àjò tiẹ̀ nínú ọjọ́ orí ó pọ̀ wọlé bàbá wa bí ìrìn àjò kẹta bí àbílẹ̀ kẹta ló jẹ́ sí dàdú wa torí mo rántí pé ẹ̀ńtán bí dàdú wa sì kẹta òun àti ẹ̀ ní ṣàwáwù ọ̀rẹ́ ni wọ́n nígbà yẹn mi ní sọ̀rọ̀ yẹn in details ẹni tó ní ìtàn fi mọ̀ pé táwọn ni mò ń sọ ẹni tó wà lórí ilẹ̀ ni kì í ṣe nǹkan tó jìnnà ẹni yìí nígbà tí ó fẹ́ yàwó mọ̀mọ́ nígbà táwọn òbí máa ń lọ wá ọmọ fún ọmọ ní fífẹ́ ni àsìkò gba yẹn láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàjẹ́ àsìkò gba lẹ́lẹ́ lòmíì ní ìrìn àjò rẹ̀ ló tó straight nínú ayé ó ṣalábàápàdé ìyàwó àwọn ìyá ẹ̀ rí pé ìyàwó ìdá fọmọ àwọn
wọ́n wá lọ bá àwọn òbí arábìnrin yẹn nílùú Ìkìrun wá ń bẹ̀ yẹn. Wọ́n dẹ̀ bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ pé ọmọ wa yìí la fẹ́ fẹ́ fún, kò gbélé ṣùgbọ́n yóò wá láti ibi tí ń gbé, àwọn fẹ́ kọ́ ọmọ yìí kó jẹ́ aya fún. Àwọn bàbá méjèèjì àti ìyá yìí nǹkan ò dán mọ́ránmọ́rán fún wọn. Kì í ṣe pé bóyá wọ́n buoyant financially, but ayé wọn ó sáà rí bákan. Ìyá tó bí ọmọ obìnrin, ìyá ẹ̀ wò títí ó ní kán fún lórúkọ ọmọ tí ọmọ ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó fún, wọ́n fún lórúkọ. Àwọn yẹn lọ béèrè sí nǹkan tí fẹ́ lọ́kọ. Wọ́n wá discover pé ìràwọ̀ tó wà nílẹ̀ yìí tẹ́ fẹ́ fún níyàwó yìí, ìràwọ̀ yìí ò lè dá nǹkan ṣe ṣùgbọ́n ó ní oríire, ṣùgbọ́n kò lè dá oríire yẹn ṣe tí ò bá sí olùgbèjà. Tí ò bá sí olùgbèjà fún, kò lè jẹ́ èèyàn nínú ayé. Bóun ṣe wá olùgbèjà fún ọmọkùnrin yìí, wọ́n bò ṣe gàdà. Ìyá yẹn jókòó ó ronú títí pé ọmọbìnrin tí wọ́n sì fẹ́ fẹ́ yìí, tó ń bá fi fún wọn, ìrìnàjò wọn ò ní lọ bó ṣe yẹ kó lọ. Pé ó wá invite family ẹ̀kọ́ padà. Àwọn àlọ́bá wá ní ṣé ẹni tó wù yín fọmọ yín rè? Wọ́n ní ó ní ṣe fẹ́ àbúrò rẹ̀ fọmọ yín. Wọ́n ní ó ya àwọn bàbá yẹn lẹ́nu àti ìyá pé èwo kí ló dé, ṣé àbúrò ti tó lọ́kọ ni? Wọ́n lọ ti tó, ìyá yẹn ní ó ti tó lọ́kọ. Kí wọ́n lọ tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀gbọ́n tá a náwó sí? Ìyá yẹn ní títẹ̀gbọ́n òun kò sọ̀rọ̀ ńbẹ̀ ni, òun ti gbàgbé kó ṣàlàyé fún yín pé ẹnìkan náà ti wá dáná rẹ̀ bó ṣe wà, wọ́n ti ń san nǹkan bó tẹ̀ jẹ́ pé wọn ò tí ì dáná, ṣùgbọ́n wọ́n ti ń san nǹkan díẹ̀díẹ̀. Òun ò sì fẹ́ ṣe nǹkan tó yẹ pé òun wàá dàbí ẹni bí. Ìyá àti bàbá bá wojú ara wọn pé nítorí táwọn dẹ̀ wá ó yẹ kẹ́ ti sọ fáwọn náà. Àwọn ti sẹ́ndì picture rẹ̀ sí ọmọ tàwọn tó fẹ́ fẹ́ pé ìyàwó rẹ̀ tó ọfẹ́fẹ́ rẹ̀ o, pé inú ọmọ dẹ̀ dùn. Ọmọ ò sọ pé òun ti ìyá yẹn ní kò jẹ́ sọ, ẹ mọ̀ pé òun lòún bí, òun lòún mọ bó ṣe control wọn. Ìyá yẹn ní kò jẹ́ complain ru rẹ̀ láíláí, nítorí pé èmi mo bí, ètí n bá dẹ̀ sọ pé kó ṣe ni ó ṣe. Làwọn ìyá yẹn bá ní tó kí wàá lè fẹ́ ká ṣe báyìí. Inú bàbá àti ìyá yẹn ò dùn nígbà tán kúrò lọ́dọ̀ ìyá yẹn. Wọ́n délé wọ́n ń ronú pé nígbà tá a láàfẹ́ fi ọmọ ń dòní tàwa yọjú sí i, ẹ sọ pé kì í sóhun lẹ́ẹ̀ fà wọ́n, ẹ sọ pé ó ti ní ẹnìkan wá dòní, ẹ wá ránṣẹ́ pé wá, ẹ wá ń ṣàlàyé fún wa pé àbúrò rẹ̀ ni ẹ fẹ́ kí wọ́n fẹ́. Bàbá yẹn bá ṣàlàyé fọ́ọ̀rẹ́ rẹ̀ kan lágbolé pé nǹkan báyìí mo rí lójú mi rí lénìí o, mi gbọ́dọ̀ mọ́ṣáláì jẹ́ ọgbọ́ sí i. A lọ sí fámìlì báyìí, aláfẹ́fẹ́ ọmọ wọn, wọ́n sì ti gbà sí wa lẹ́nu. Kódà àwọn ọmọ gan ti wá kí wa tán sọ pé àwọn ọkọ rẹ̀ rèé o, àwọn bàbá ọkọ àti ìyá ọkọ rẹ̀ rèé. Ọmọ ti sẹ́ndì picture sí ọkọ rẹ̀, ọkọ ti rí, ó ti lóun láìkì ẹ̀. Lẹ́nìí ẹ wá ránṣẹ́ pé wá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mọ́, pé àbúrò rẹ̀ ni ó wà available, pé yẹn ó ti lọ. Bàbá yẹn wá jókòó, bàbá yẹn dẹ̀ ní ọ̀jọ̀gbọ́n ni. Bàbá tí wọ́n lọ rojọ́ fún tó jọ́ rẹ̀ bàbá ọkọ, ìyẹn ọ̀jọ̀gbọ́n lòun wá ronú lọ. Ó wá padà wá, ó wá jókòó ti ọ̀rẹ́ rẹ̀ wá ní ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ wà ń di ọ̀rọ̀ yẹn, kì í sojú lásán. Mo fẹ́ kọ́ lọ ṣèwádìí lórí ìrìn àjò yẹn. Kó mọ̀ sí pé wọ́n fẹ́ ti nǹkan sí ọ lágbádá ni. Àáfàá ni bàbá, wọ́n mọ ibi tí wọ́n lè rìn sí. Bàbá bá gba ọ̀dọ̀ àáfàá ẹgbẹ́ wọn lọ. Báyìí ọmọ báyìí tá a fẹ́ fẹ́, tó bá fẹ́ ọmọ wa, ṣé aburú wà ń bẹ̀ ni àbí ò sáburú? Wọ́n lè.
bàbá bá ní ìyẹn ọmọ àkọ́kọ́ ni bàbá kọ́kọ́ lé. Bàbá bá ní fífẹ́ àwọn méjèèjì dáa gan, ṣùgbọ́n nǹkan tí kinní yìí ń sọ ni pé n tí ìyá ọmọ yẹn bá fẹ́ ni kẹ́ ẹ bá fẹ́. Bàbá bá ní à ń tọ́jú kó wá gangan nìyẹn tí bàbá ìyá ọmọ ti ní òun ò fún alọ́mọ yìí mọ̀ ẹ sì ló dáa, kí ló dé tó fi pé kíní kankan. Bàbá yẹn níjẹ́ wọn á tú kíní ìfún ẹ dáadáa délẹ̀. n tí ìyá yẹn rí tó fi fẹ́ fún yín ní àbúrò òun ni kẹ́ ẹ tẹ̀lé, kì í ṣe pọ́ ọmọ yẹn ò dáa ló wá ní ẹ mú ọkọ àbúrò tán fún yín wá. Àwọn ò tí ẹ̀ rántí gbọ́ kọ́ rẹ́ gan, àwọn òbèrè kọ́ rẹ́ wà tó ti rí báyìí, àwọn ti wò pé bóyá alágàbàgebè èèyàn kan ni wọ́n. Bàbá yìí máa ní ẹ wà ìrìn yín kẹ̀kan nílé wọn, ẹ padà lọ bẹ̀, ẹ túraká kẹsì bí ẹni tẹ́ ẹ fẹ́ràn wọn, ẹ gba fọ́tò ọmọ kékeré kejì kẹ ẹ sẹ́ndì ti sí ọmọ yín Kaduna kẹjọ mọ̀ pé fọ́tò tẹ fún mistake ni, fọ́tò ìyàwó rẹ̀ rèé, ẹ kọ́kọ́ fún fọ́tò yẹn ná, ẹ wo reaction ẹ̀ one. Ìkejì ẹ wá béèrè lọ́wọ́ àwọn ẹbí kí ló kọ àbúrò, Àbíkẹ́ ní ṣe ni Àkànkẹ́ ni ẹgbàá, ẹ máa mú bọ̀ káwọn náà ṣiṣẹ́ lé lórí ní ìhà ọ̀dọ̀ àwọn bí. Pé ṣùgbọ́n tí kinní tó wà lẹ́yìn yóò ó ní èèyàn dáadáa làwọn ẹbí yẹn, kò sọ pé èèyàn burúkú ni wọ́n, pé kì í ṣe pé wọ́n fẹ́ jàǹbá yín. Ìrìnàjò ń bẹ lábẹ́ ọ̀run tán pè lágbára ó ju ogun lọ o, ní tán pè ní agbára ó ju ogun lọ. Ibi táwọn èèyàn ti sọnù nínú ayé ni mò ń tọ́ka sí yìí. Ìyá àti bàbá bá gbéra, bàbá tiẹ̀ lóhùn ò lọ́mọ torí bàbá yẹn ò tiẹ̀ ní tẹ̀ ọkùnrin, ó ti rí bí bàtẹ́ pé alágàbàgebè nìyá yẹn. Bọ̀ ìyá tí ọmọ rẹ̀ ti tó níyàwó, ìyá ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìdánpè lóbìnrin, ipò obìnrin nínú ayé gbogbo èèyàn nìyẹn. Àti soríire ọmọ ìyá ni, àti gòkè ọmọ ìyá ni. Bí ìyá yẹn ṣe gbéra nu ó di ọ̀hún, ìdájí ló fi lọ, ó ti ká ṣùgbọ́n àtàn. Ẹ káàárọ̀ o, ọ̀rọ̀ wa náà ni mo bá wà, kíníkan. Ìyá bá ní níjó ní tẹ́ ẹ lọ ẹ̀ẹ́dẹ̀ bá wa sọ̀rọ̀, gbogbo tá a bá yín sọ ẹ̀ síbẹ̀ ni pé ẹ fẹ́ ó wù yín. Ìyá yẹn ní ó wù wá pé ọmọ tiẹ̀ ti ní ká sẹ́ndì fọ́tò ti àbúrò tẹ́ ẹ sọ pé kíní. Ìyá yẹn ní ó wù yín tòótọ́, ó wá gbé fọ́tò àbúrò lé wọn lọ́wọ́, ó fún wọn lórúkọ rẹ̀, náà bá sẹ́ndì orúkọ, wọ́n sẹ́ndì fọ́tò sí ọmọ níbi tọ́mọ wà. Èyí fẹ́ mẹ́ṣàn ìlú tọ́mọ wà ní o, tọ́rọ̀pọ̀rọ̀pọ̀ ó ti mọ ibi tí sítórì yẹn ń lọ, àwọn tí wọ́n mọ̀ sọ̀rọ̀ tí mo sọ yìí. Ìyá yẹn gba fọ́tò ọmọ, wọ́n sẹ́ndì sílé ọmọ ọkùnrin, wọ́n gborúkọ, ó fún bàbá ńgbà tó délé, bàbá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ padà lọ́dọ̀ àwọn afá àti ìtì ẹ̀ táwọn náà lọ yẹ̀ wò. Gbà wọ́n wò ó, wọ́n wá discover pé ilé ìtàn fún yín dáa ju ti tẹ́lẹ̀ta kọ́kọ́ lọ, ìràwọ̀ ilé ìkún gan. Bàbá yẹn ní tá bá fún yàn ní ọmọ ìpé kó fẹ́ pẹ̀lú ntọ́mọ yín gbé pẹ̀lú ntọ́mọ ìgbé, kò ní nìkan ọmọ yín ó ṣiṣẹ́ tí ó fi jẹ́ èèyàn láyé. Bàbá bá ní ọ̀rọ̀ mà tún ti yàtọ̀, kí ni tí ń ṣẹlẹ̀, kí la bá wá, kí ni nǹkan tẹ́ ń sọ, àní só dáa. Bàbá ní ó ti dáa jù ní, wọn ò fẹ́ gbálàyé yòókù mọ́. Bàbá ní ó ti tán, àtàbá ti ló dáa, kò sí wàhálà. Wọ́n bá sọ fún ìyá tó níjó wàhálà lọ ṣètò dáná, wọ́n ti ní kékeré ní sọ́mọ wọn ò wá kéré. Bàbá tó ń complain pé sọ́mọ yẹn ò kéré jù, nígbà táwọn eléyìí tó ti dàgbà tó ṣe fèrè gbọ̀ngbọ̀n tán ní pé kò tó sọ ni, ṣé ilé ìtàn bá fáwọn yìí ṣé ò kéré jù. Ìyá ní àkò kéré, èrú rẹ̀ náà lọ lé ọkọ. Ìgbà wọn béèrè yìí jẹ wọn ní 17. Nígbà yẹn ọmọ 17 years 16 years wọn ó ti tó lọ lé ọkọ. Bá ṣe lọ ṣètò dáná rẹ̀ nìyẹn, lọkọ bá wálé láti ibi tó wà, làwọn méjèèjì bá fẹ́ra wọn. Ara mi ìrírí tẹ́ ẹ̀ bá rí nǹkan rí inú ayé, eléyìí kọjá àrírí ayé eléyìí tí mò ń sọ yìí. Ọmọ bẹ̀rẹ̀ iṣẹ́ mẹkáníìkì lọ́mọ, ọmọ ọkùnrin. Níjọ́ tí obìnrin yẹn ti sọ ẹrù kanú lé rẹ̀ báyìí gbẹ̀, bí ìgbà tán ti bílíọ̀nù sí ìyàn ni.
ìrìn àjò ọmọ yẹn change ní free mi ò rírú ẹ̀ rí. The next hajj bàbá àti ìyá ẹ̀ ló lọ àwọn bàbá àti ìyá náà máa ń fura pé kí ni ń ṣẹlẹ̀ nǹkan mọ̀ yí padà fún lágbájá kí ló ṣẹlẹ̀. ìyá yẹn wá ìyá ìyàwó ó wá lọ bá ìyá ọkọ ó wá ní màmá mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan tẹ́ ẹ bá lọ bẹ̀ kan tá bá ní kẹ́ ẹ ṣe nǹkan lórí àwọn méjèèjì kẹ́ tó ṣe ẹjọ́ ẹ máa kọ́kọ́ wá fi sùn mí tá bá sọ pé aburú kan wà láàrin wọn pé ó yẹ kẹ́ gbégbésẹ̀ kan lórí wọn ẹ kọ́kọ́ wá bá mi ná. ìyá yẹn ti sọ fún ìyá ọkọ ó rò pé ìyá ọkọ ó gbọ́fèé kò mọ̀ pé ìyá ọkọ ò gbọ́fèé nǹkan ò yé kò dá nǹkan kan mọ̀. ìyá yẹn alágbára lòun ó sì mọ̀ pé ọ̀run tòun lọmọ yẹn tọ̀ wálé ayé. ìgbà tí ń lọ gbogbo ẹrù tó yẹ kí wọ́n dì pé fọmọbìnrin yẹn wọ́n dì tó pé ó mọ̀ pé gbọ́n rẹ̀ ò lè dáṣẹ́ yẹn ṣe kò lè ríṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n àbúrò ó rí ṣe ló fi ti àbúrò sí wọn. òun nìyá yẹn náà fi gbádùn kó náà tó kú nínú ayé rẹ̀ because ó mọ̀ pé kọ́mọ ẹ bá sọ̀kalẹ̀ sínú ayé ọmọkùnrin yẹn ní potentiality but ó ní ìdí olùgbèjà nínú ilé ẹni tí ó máa jà fún allocation rẹ̀ nínú ilé ó ní ìdí ẹ̀. kàyéfì rẹ̀ ọlọ́run ọba ibi tí ọlọ́run farapamọ́ sí nìyẹn ṣe àwọn pé kì í ṣògùn nǹkan pè ní agbára kì í ṣe téèyàn máa wá àwọn èèyàn máa wá wọn máa kú sórí ìrìn àjò yẹn ni wọn yìí rí ṣùgbọ́n àwọn ìrìn àjò kan wà tó máa rìn tí ó sọ ọ́ dà lágbára lórí ìrìn àjò ayé tó ọ̀ ní mọ̀ ọ̀kẹ́ dédé máa bára rẹ̀ nù rẹ́m ni bọ̀ kì í dédé wá tí ò bá sí nínú ìrìn àjò rẹ̀ so tó bá tàkókò tí kinní yẹn ó bá jẹ jáde nígbà tán bá activate line MTN àbí Glo fún yàn pé okay you can now browse you can make call you can do everything with your line bó ṣe rí nù náà fi máa activate kinní yẹn nù life yẹn wọn èyí fún yàn tọ́lá àwọn èèyàn máa sọ pé wọ́n fún ọ ní nǹkan wọ́n kàn gbẹ́yẹ fún ọ ní irọ́ ni o ẹ̀ ń tara yín ni wọn èyí fún yàn lẹ́yẹ àti sọ severally bóyá lọ́bẹ̀ yẹn lónìí torí ó ti cause argument dáadáa lọ́dọ̀ àwọn scholars pẹ̀lú pọ́n máa fún yàn lẹ́yẹ tó bá ti fún lóbì yóò bá gbẹ́yẹ ibi tí ìrìnàjò yẹn wà yàtọ̀ sí gbogbo ó jìnnà sí gbogbo level àwọn ọ̀rọ̀ ayé sọ yẹn ìmọ̀ àti research ti sọ̀rọ̀ fún wa gan bí ìrìnàjò yẹn ṣe rí wọn yìí fún yàn ẹni títí ń bẹ látòde ọ̀run pẹ̀lú rẹ̀ ni ó ní age tí tẹnìkọ̀ọ̀kan wà activated ó ní age tí age yẹn ò bá tó àwọn èèyàn kàn wọ́n rí fìrífìrí ni so ìdí nìyí tí ó fi jẹ́ pé agbára ẹni tó pamọ́ ni ibi tí sì máa jókòó sí ó yàtọ̀ yìí máa wá àyè jókòó sí ni so ìgbé ayé àwọn ọkùnrin wa tóró débi wípé ẹ wo wọ́nì tí ìyá yẹn give wípé tẹ́ ẹ bá rí nǹkan kan àbí ó mọ̀ pé àwọn èèyàn ó máa jáde lórí ìrìn àjò wọn ó mọ̀ pé wọ́n àtàkì wọn because béèyàn dúdú ṣe rí nìyẹn tán bá rí tẹ́nìkan progress ní life àwọn kò lọ dún kọ̀rọ̀ ibì kan pé ó yẹ máa jùbà káwò bóyá ó rẹ́sẹ̀ wálẹ̀ ẹ jùbà káwò bóyá ó gbọ́n ìjà jùbà káwò bóyá nǹkan kan wà tí ń lò wọ́n fẹ́ mọ̀ ayé try wọ́n rí pé wọn ò wẹṣẹ́ irú wọn ni tẹ́ ẹ bá rí tí wọn ò bá wẹṣẹ́ tí wọn ò ṣoògùn táyé wọn wá ń dán tọ́ ọ bá fara wé wọn ayé èrè ó polúkúmuṣu wọn ò wọ́pọ̀ nínú ìrìn àjò ayé o wọ́n wà scanty seriously scanty ẹ lè wá wọn kẹ́ ẹ rí ṣùgbọ́n ìwọ tọ́lọ́run bá fún lẹ́bùn láti bárù wọn pàdé má fara wé wọn tọ́ ọ bá fara wérú wọn ọ bára rẹ lẹ́yìn ìta ètí ń dún nínú Messi kọ́ ní dún nínú Ronaldo hustle ni o ó fara rẹ jẹ fún oríire ni
Messi oríire ń bá Messi gbé ni àtọlẹ̀dọ́lẹ̀ ní tiẹ̀. So bí kinní yẹn ṣe rí nìyẹn. Example ẹ̀ Ọlọ́run máa fi hàn wá gbogbo ìgbà bọ̀ gbogbo èèyàn ò ní làákàyè láti ronú lọ́bẹ̀. Ìwọ tó struggle tó fi jẹ́yàn láyé tó o bá tètè discover ara rẹ tó bá fi wọ 40 ó lè late mọ́ ọ lọ́wọ́ tó o bá tètè fúnra rẹ ní brain pé ìrìnàjò tó ń rìn yìí kì í ṣe ìrìn àjò ni. Tó o bá ti torí pé Mr. Ládélé church ní máa ń lọ tí ń fi ń gun káà tí ń kọ́lé kiri bí ẹyẹ ìwọ náà wá tẹ̀ sọ́nà church dáadáa ní lọ ọ̀n tara rẹ ni ọ̀ lọ church ẹ̀mí rẹ ó fẹ́ bọ́ ọ̀ pa àtẹ́wọ́ wọ́n da ọmọ nínú church yẹn ọ̀ nílé ra pure water. Torí tó ń dún fún Mr. Ládélé ọmọ báyìí ṣe rí nìyẹn. Pastor Adébóyè ti ń dún fún tí church rẹ fi kún wọ́tíwọ́tí lénìí kò sẹ́dá tó mọ̀. Ètò Ọlọ́run ní lápá abìkan tí ò sẹ́dá tó lè mọ̀. Ìtì ń dún fọ́pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń wò tí ń rìn àwọn àtọlọ́run jọjọ mọ̀ láàrin ara wọn. Eléyìí tó bá gbọ́n nínú wọn ò mọ̀, eléyìí tí ò bá ní làákàyè ò ní mọ̀. Àìmọye èèyàn tí ọlá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò ní mọ bọ́lá yẹn ṣe jẹ́ yóò mọ ọ̀rọ̀ gbọ́n inú òun ni. Ṣùgbọ́n sítórì ìrìn àjò yẹn ó mọ iye wọ́n mọ fi hàn lójú àlá pé kì í ṣe bọ́ ṣe rìn inú o. Kì í ṣe torí pé ọ̀nba Dangote tajà lójú ọmọ rí ṣe o. Wọ́n yìí sì kó lórí eré papọ̀ mọ́ lórí burúkú. Tó lórí burúkú bá dó sáàrin àwọn olóríire wọ́n fẹ́ kó sórí ire ni. Tí wọn ò bá fẹ́ sórí ire wà láì wọ lọ́mọ kó bàtà fún wọn. Ìwọ̀n lọ́mọ bá wọn ka pépà wọ́n kàn máa bèèrè lọ́wọ́ rẹ ni pé kí lọ kà láàárọ̀ yìí. Agbára lẹ́rìn àjò ayé. A máa fi apá kìíní ìrọ̀ síbí báyìí lónìí títí láti mọ mú àkọ́tún ètò míì wá lọ́dọ̀ agbára. Èmi ní ti yín tòótọ́ bàbá àṣà kò ní jù báyìí lọ. Bó ṣe rí nìyẹn o tó o bá ti jogún tí o ṣoògùn má jẹ́ kẹ́ni kankan ó tàn ó láàgùn kó tó rogún kó jọ o. Kódà ogún tuntun kó fẹ́ kó jọ yẹn níbi tó bá tún ti ń jagun àìmọye balógun ní mọ gbógun lọ o. O ò jogún o ò ṣoògùn ó láàgùn kó tó rogún kó jọ o. Ṣé má parọ́ fún ọ hard work kò jẹun ní ìtìrì o. Wọ́n kàn parọ́ fún hard work bíríkìlà lè látàrọ̀ kó mọ̀ bọ̀ ó gba 7-5 ojúmọ́ kó gba ìtìrì lọ. Hard work kò jẹun ní ìtìrì tó o bá ti jogún tó ṣoògùn àlàyé ó láàgùn kó tó rogún kó jọ o.